Aláròyé máa wí o. Ó ṣẹlẹ̀, EFCC ti mú ọ̀gá iléeṣẹ́ tó ń ṣètò ìrìn àjò Mẹ́kà. Èyí lohun tó ṣe. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ, ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crime Commission EFCC ẹ̀ka tìpínlẹ̀ Èkó ní ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń ṣètò ìrìn àjò lọ sí Mẹ́kà National Hajj Commission of Nigeria NAHCO ọ̀gbẹ́ni Jalal Ahmed Arabi wà báyìí níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí bó ṣe ṣe owó tíjọba àpapọ̀ kó fún lásìkò táwọn aráàlú lọ sí Mẹ́kà láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé bílíọ̀nù lọ́nà 90 billion naira lówó tíjọba àpapọ̀ kó sílẹ̀ láti fi ṣèrànlọ́wọ́ fáwọn tó lọ sí Mẹ́kà lọ́dún yìí, ṣùgbọ́n tí wọ́n ní ọ̀gá àgbà náà ṣòwò ọ̀hún báṣubàṣu. Wọ́n ní òun àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ kan ni wọ́n dá jókòó tẹ gbogbo owó náà mọ́lẹ̀ pátápátá. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹjọ yìí ni wọ́n ránṣẹ́ pé kó wá sọ tẹnu ẹ̀ lórí owó náà. Bó ṣe yọjú sí wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ nífúnpọ̀ tí wọ́n sì ń béèrè gbogbo ńlá kan tí wọ́n bá nínú àkáǹtì ẹ̀ ṣe jẹ́. Ṣe ni ọ̀gbẹ́ni Arabi ń làágùn gidi nínú ọyẹ́ nítorí kò mọ̀ pé wọ́n lè túṣu désàlẹ̀ ìkòkò tó bẹ́ẹ̀ rárá. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún tó gbà láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n tó ní kí wọ́n forúkọ bo òun láṣìírí, sọ pé kì í ṣe Arabi nìkan ni wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, òun àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ bíi mélòó kan ni. Wọ́n ní 16,000 lówó ilẹ̀ Saudi 15,929 owó tó yẹ kó kan Arabi, ṣùgbọ́n tó jẹ́ pé 50,000 ló gbà. Ẹnìkọ̀ọ̀kan nínú àwọn kọmíṣánná mẹ́ta rẹ̀ tó yẹ kí àwọn náà gba 16,000. Ẹnìkọ̀ọ̀kan wọ́n gba 40 owó ilẹ̀ Saudi yìí. Bákan náà ni akọ̀wé àjọ yìí tó yẹ kó gba 2,500 ó gba 20,000. Ọ̀gá kan tó ń tún yẹ kí òun náà gba 2,500 òun náà tún gba 20,000 owó Saudi. Ṣá o, àjọ náà ti láwọn ti ń gba àwọn owó ọ̀hún padà lọ́wọ́ gbogbo wọn. Lẹ́yìn èyí, àwọn yóò fojú wọn balẹ̀ ẹjọ́, wọn yóò sì lè ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrú ọwọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.